fèsì gan ní within ourselves àwọn kan nísìnyí nínú ẹgbẹ́ wa àwọn kan ní torí pé wọ́n ṣe structure rẹ̀ kù ní Lagos State àwọn aṣọ̀kan alọ́bẹ̀ ó máa ń kọ́ kúlà pé àwọn lè bá wa péjú mọ́ torí pé ẹgbà sẹ́ni tọ́lọ́run gbà fine kí ni ìrẹ̀kùn dádé lórí ṣebí láti flush àwọn lórí burúkú tí wọ́n wà ní tó ń dà wá láàmú tí bá mẹ́sì kan lẹ̀ tí ń jẹ́ fún ayé náà nítorí tẹ́ẹ̀bá bá wa dúró but tẹ́ẹ̀bá wá wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n criticize yìí náà àwọn máa múra àwọn lẹ̀ ní o ẹ wá energy tí a fi múra wá lẹ̀ yìí ibi tá a ti lè lò wà àṣẹ nídàáṣẹ máa irú ẹ̀kọ́ àti odò akámọ́lẹ́ra káàkiri ibi tá a ti lè lò wà ẹ jẹ́ ká jọ wọnú gbó ká lọ lò ń bẹ̀ wọ́n ní sọ lórí burúkú títẹ̀ tí wọ́n ń padò gbé irú ẹ̀kọ́ kan oko rẹ̀ nísìnyí wọ́n ti lé ọba yín kò ní àwọn Fúlàní ti lé kò ní ilé kò lè lọ òtẹ́rí tó ń lọ sí community rẹ̀ mọ́ ní ó ti dá látakò irú ẹ̀kọ́ ní Lagos ẹ jẹ́ kí abára wa sọ̀rọ̀ we is speaking one voice. Ẹ káàbọ̀ sórí ìkànnì ẹ farabalẹ̀ fún dáadáa fídíò tó ń ṣó lẹ́gbẹ̀ẹ́ wa a sì máa pè fún ẹwọ́n ní fídíò tí ẹwọ́n lẹ́gbẹ̀ẹ́ wa ó ti pẹ́ pẹ̀rẹ̀ àṣírí tẹ̀ máa ń gbà sí pẹ́ẹ́pẹ́rẹ́ ẹ wò ó bẹ́ẹ̀ tí ń da mọ̀kọ́nì ẹ bá subscribe pé like comment gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì ilẹ̀ ti lè rí òtítọ́ àti òdodo tó ń lọ káàkiri àgbáńlá ayé ẹ wò ó láì fọ̀pá pọ̀lọpọ̀lọ pẹ̀lú fídíò náà rèé ẹ ká sojú abẹ́kù wò ó. People are jẹjọ lórí burúkú tó ẹ̀ for 8 years wọ́n dúró pẹ̀lú ẹ̀ ní. ṣé bàbá ẹ̀ lágbára tó ká lóṣù bẹ́ẹ̀ nígbà tó bá ní à ń pọ́n Tinubu lé à ń tẹ̀lé Tinubu ṣé bàbá rẹ̀ lẹ́ẹ̀kì tẹ̀lé ìgbésẹ̀ tá à ń gbé lórí rẹ̀ kò lé ní sí à ń fi ìwọ́nú gbó sí gbá tá à ń káàkiri ẹ̀ tán ṣé bàbá tiẹ̀ lè sọ pé ká ní sòwò. táìmù Buhari sá tó bẹ́ẹ̀. sá tó bẹ́ẹ̀ kékeré ta ṣe láyé Buhari ṣe bó ní kọ́ lọ pa mímọ́ lé náà nísìnyí bàbá yẹn wá fún wa láyè pé gbogbo àwọn tí ń da àwọn fámìlì yìí láàmú nílẹ̀ Yorùbá ọmọ Yorùbá lòun ẹ fọ́ọ̀sì wọn jáde ọwọ́ là ń ṣe ń pọ́nlé ṣé amọ̀tàn mélòó bàbá rẹ̀ lè ra bárẹ̀ fún wa pé ká fi sónú gbó amọ̀tàn mélòó ni bàbá rẹ̀ ti gbé kalẹ̀ pé tí Nàìjíríà gbọ̀n bá lọ yá ẹ fèsì wọn tí Nàìjíríà gbọ̀n bá làwọn fẹ́ kàtà àǹsí sí tán ká amọ̀tàn kìí jáde tán fèsì wa ogun mélòó la fẹ́ máa jà àwọn ìjà gbọ̀n fúlàní nígbà àwọn fáwọn láàmú àtùmọ̀ fèsì ogun tìǹtà lè lógun Nàìjíríà jà amọ̀tàn mélòó la lè àwọn tó ní ká mọ̀ nìṣó ìbọn mélòó náà lè rà fún wa but aróore ọ̀fẹ́ àbáyẹn gbà kó jẹ́ Yorùbá ó tún wá jẹ́ Yorùbá tó fẹ́ràn Yorùbá tó bá jẹ́ Yorùbá mi tó ní no ìṣúná ọba sọ bẹ́ẹ̀ tó bá jẹ́ Yorùbá mi tó bá ní no sàtó bẹ́ẹ̀ àdìsí ṣé báwọn kan dìde láyé bàbá Ọbásanjọ́ tí wọ́n láwọn fẹ́ sí ìjàgbá bàbá kó gbọ́n lẹ̀ ó pa wọ́n rẹ́ ni àwọn militant tó jáde láyé bàbá Ọbásanjọ́ ó mú gbogbo wọn gbà wọn jọ lọ́wọ́ wọn ó sára fún wọn bàbá abẹ́lé ó fi wá pé ẹ fọwọ́ kún jọba lọ́wọ́ kẹjọ ṣe mo fún yín láyè bàbá tó bá pe gbogbo àwọn bá ó fi bàbá òní lédi wọn ó yẹ lọ support àwọn ọmọ yẹn òbí bàbá ní ká mọ̀ bí àti olóṣèlú wọ́n sọ àjàgbára kan fún mi tí ó tẹ̀lé olóṣèlú ẹ kà sí tábọ̀ ẹ̀ kan. Yóò ní bá fọ̀ politician ṣé àṣàyídòkun bọ̀ ní portfolio. tó dẹ̀sùn láyé ìjọba ológun gbà láyé ògùn àgbà wọ́n lè kó nù yìí wọ́n wá lọ sáìn orí kan sáìn ní Ghana tọ́wọ́ bọ̀ wípé òun ò ní pariwo mọ́ òun jà mọ́ èmi lo 2.5 years nínú prison Benin ìgbà tó pé tí wọ́n yọ mí jáde after 2.5 years tó pé 5 years mo tó mọ̀ pé wọ́n dá mi padà wálé òun ò lù tó báyẹn olówó yẹn ó sọ̀rẹ́ndà ojúkú ní amọ̀tàn ó ní gbogbo ó ní resources bẹ́ẹ̀ ni olówó yẹn tó fi sọ̀rẹ́ndà rẹ̀ ìgbà tó padà dé ọlọ́jọ́ yẹn Afghan ẹgbẹ́ alákòókò ẹ wá dá ọkọ̀ fún mi pé eléyìí jíjà agbára ọ̀tẹ̀ irọ́ ni kọ́nsẹ̀ nìkan èmi tẹ̀fẹ́ gbẹ́ nìkan àwọn tí wọ́n náà jà láyé oye bàbá bá sọjọ́ nígbà tẹ́ bí ẹgbẹ́ kan náà dé PDP bí wọ́n lọ jẹ́ ìwọ̀n náà lọ gbowó ni ilé bí wọ́n parọ́ ìjà ọ̀rọ̀ mẹ́ta èmi rẹ̀ rí tẹ́lẹ̀ kí n tó sọ pé mo fẹ́ sọ̀pọ̀tì èmi ò sọ pé mo fẹ́ jíjà agbára kí Nàìjíríà ọ̀pẹ́ tẹ́lẹ̀ olóṣèlú lèmi ń tẹ̀lé gbogbo fọ́tò àwọn olóṣèlú ló kún bí ẹ̀rí Oyinlọ́lá rí gbogbo wọn àwọn Ṣẹ́gun Òní mo ti wà pẹ̀lú owó tó pẹ́ bàbá lọ́jà ló fà mí sílẹ̀ gbogbo wọn ara wọn ni mo ti mèkẹ́
ilẹ̀ ní parọ́ fún yín tí ọba sọ lówó tó jẹ́ ìjì mi tòsí mọ́ mi náà lówó lọ́wọ́ kò sí ìgbà tó fẹ́ wá mi débi pé kẹ́nìkan ẹ̀fà ṣé Fúlàní fẹ́ dì mí lọ́nà ni ṣé mo lọ́mọ tí Fúlàní fẹ́ jí gbé tipẹ́tipẹ́ mo ti ń sọ kí n tó láti bí 2013 mo ti kó gbogbo family mi kó Nàìjíríà wọn gbé mi tí o tẹ̀ tí ṣe ogun Fúlàní pé wọ́n wá lọ́nkà ìmọ̀kò ẹ̀ tí wọ́n understand but tí mo bá sọ wípé mo filajú mi lẹ̀ káwọn Fúlàní wọ́n gba gbogbo ilẹ̀ wa èmi ni mo kọ́ láyé tọ́lọ́dẹ̀ fẹ́mi lágbá láti fèsì wọn kí ló ti mi ní bá wọn fà gbogbo ta ní àfilẹ̀ ni gbogbo mọ́tò ti ń bẹnu lé mi mo ní nǹkan mi ọ̀sẹ̀ tó tó bẹ́ẹ̀ tó lè sọ pé ó ní kẹ̀kẹ́ nu lé mi èmi ni mo ní gbogbo ẹ̀ mo dẹ̀ ti ní nǹkan mi ti pẹ́ ní 2014 mo ra mọ́tò 2014 tó tó ní 2016 mo ra tuntun 2016 ní 2017 mo ra jẹ́ autobiography rage orí mẹ́mẹ́ ní 2017 mo ra 2017 model ní 2018 mo ra Benz GLE 450 2018 model gbogbo àwọn tuntun náà wọ̀nyí mo ra nǹkan mi omi ò kò tí ju 100 km gbogbo mo ń gbé wọn lọ mi gbé wọn jáde mo kẹfì tó lé ní èyí lẹ́sìn lè kàn mọ́ ní kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kìí ṣe márùn kìí ṣe mẹ́fà kìí ṣe méje tí mo ti kọ́ ti pẹ́ inú ilé ìta wà yìí 2014 ni mo sí Òṣùpá bá mi sílẹ̀ kan lóṣogbo ní 2008 lókè odò Òṣùpá ló bá mi sí ó bá mi sí kan bíbá ní 2012 ìjọba wá jó 9 2012 ló bá mi sí ilé 2014 mo dẹ̀ tún láwọn míì ti tiẹ̀ sí tí mo kẹ́ kọ́ so kí ni mo ń wá tọ́lọ̀ òsì fún mi but gbogbo tí mo níyẹn tí bá fẹ́ sùn bí tí mo fẹ́ sùn kò jù báyìí lọ gbọ́dọ̀ gbọ́ báyìí tó bá tọ́lọ̀ bá fún mi lórí ọ̀fẹ́ tó bá jí mi tí mo sùn lọ́tẹ́ kọ́ra jí mi pé lajú kan ọ̀yà wo bó ṣe rí fún ọ̀rọ̀ gbé fọ́tò rẹ̀ fún ọ̀wọ́ bó ṣe rí ò jù báyìí lọ ìyẹn ni pé tá a bá kó àfi gbogbo ẹ̀ lẹ́yìn but tá a bá ṣe dáadáa pẹ̀lú àwọn fámìlì wa tá a jà fẹ́tọ̀ wọn ó kọ́ wà ní tánú ẹ̀ láìláì ohun tẹ̀mí máa ń wò nìyẹn èsì gbé nǹkan kan àwọn tó máa ń tẹ̀lé wúlò mi máa ń sọ fún wọn pé ẹnu lẹ̀ ń jà ẹ̀ lè dá mi mú mo fọlọ́ ń bura ẹ̀ lè dá mi mú ẹ̀ tó bẹ́ẹ̀ ká tiẹ̀ sọ pé ìjọba jọ fi ìwà pé ẹjọ́ jà ẹnìkan kò ní dá sí ẹ̀ lè dá mi mú gbogbo tí mo lè fi báyìí dààmú ní ẹ̀ tó bẹ́ẹ̀ tíjọba ní mo sí ilẹ̀ o ẹjọ́ jà ẹnìkan kò ní dá sí ẹ̀ para yín sẹ́ lè dá mi mú ẹ̀ lè dá mọ́ fọlọ́ tó ní èmi fúra mi bí wọ́n tó ń janu lẹ́yìn mi ò bá mọ̀ mi mọ́ra mi kó tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ ológun kẹ ìrọ̀lẹ́ pa mo tún wá níjọba lẹ́yìn ṣe tó bẹ́ẹ̀ tí mi bá níjọba gan ohun tí mo fà láyé Buhari láìsí ìjọba sẹ́wọ̀n ẹ̀wọ̀n àwọn bàbá wọn lè fà wọ́n gbàgbé wọn nu ayé ni kódà wọ́n sọ pé ọlọ́pàá méje lọ́lọ́ bá lé tọ́lọ́pàá mẹ́ta bá wọn bá wọn lé wọ́n sá lọ ni èmi ò sọ pé èmi jàjà yẹn láì níjọba kankan lẹ́yìn pé ẹnì sọ níbẹ̀ ẹ̀yin ló lè pé bíjọba kan ẹ̀ tó bẹ́ẹ̀ kí ẹ ṣe pé mo fi ẹnu ṣe mo dẹ̀ mọ̀ bọ́n yìí dáadáa èmi dẹ̀ tó bá gbá sùn lọ yẹ èmi mọ̀ ń lídìí ogun fúnra mi àwọn tí ń tẹ̀lé mi mọ̀ pé mi ní sọ pé ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mi máa sáṣì ni. èmi ò ní sọ pé ẹ lọ bẹ̀ èmi gẹ́gẹ́ fẹ́ lọ ẹnì sọ ń bẹ̀ kájọ débẹ̀ èmi mọ̀ dẹ̀ bá ṣáájú níjọ́ ta jọ́ ń káàkiri wọn sọ pé mi wà lẹ́yìn wọn rí èmi ni mo fẹ́ mọ tọ́kọ́ fẹ́ ṣẹlẹ̀ àwọn tó bá fẹ́ dá wa lọ́nà èmi náà máa kọ́kọ́ rí. tó bá bàjẹ́ sẹ́yìn ọ̀gá mi ló máa kọ́ sọ pé. èmi ni ẹgbẹ́ kọ́kọ́ rí bọ́lọ́pàá kan bá blọ́ọ̀kù àbẹ́ níbọ̀dé bá blọ́ọ̀kù ẹ̀mí náà máa kọ́ blọ́ọ̀kù kí ló ṣẹlẹ̀. good boys. ìjọba kọ́ lọ́mọ ká tó wá sọ pé bàbá Tinubu wá fún wa ní full support kì í ṣe pé small support o àwọn tí ń janu pé tá a bá wà bì kàn yẹn tá a bá ti wá bẹ̀ kàn àtàkùn wa tọ́lọ́pọ̀ bá ní mo mú wọn lójúlé tá a bá pa wọn lọ́pọ̀ mú wọn tí wọ́n bá pa wọn lọ́pọ̀ mú wọn mo fọlọ́ tó lẹ́mìí mi fura fún gbogbo ẹni mo fi sọ kò sí ẹni tó ń bí da nínú wọn tó lè ní ká mọ wá àdúgbò kan a máa wá bẹ tẹ bá pa wá ń bẹ ẹ̀wọ̀n ní gbogbo fámìlì yóò kù sí níbi tọ́nà fún mi lórúkọ dé wọ́n lè dá gbòòwò lọ́nà níbi kan tá a bá tún wá pa yín ẹ̀ tún jẹ̀bi wọn ni wọ́n tún mọ wá yín kiri sọ́nà ilẹ̀ dá wa lọ́nà mẹ́ ẹ̀tọ́ wá bẹ́ẹ̀ ìjọba mọ̀ pa ń bọ̀ ń bẹ̀ kí n tó wà àdúgbò kan wọ́n mọ̀ pé mo ń bọ̀ ń bẹ̀ èyí rìpọ́tà ara ń gbé mo ń lọ síbi báyìí in case nǹkan táwa dẹ́ẹ̀dẹ́ ní ta lè fi support ìjọba là ń ṣe yìí ní ká sáàbò fún àwọn fámìlì wa fáwọn ọ̀rẹ́ wa bàbá wa ìjì tó wà ń bẹ̀ lẹ́nìí tí n bá pè lóru mo fọlọ́ ń búra bàbá yẹn máa gbé fóònù mi torí pé ó fàlàáfíà fáwọn tó ń sa ìjì lé lórí ó dẹ̀ rí pé nílùú òyìnbó àwọn aráàlú àwọn náà máa ń support ìjọba níjọba fi ń ríṣẹ́ sí àwọn ìyá kẹ́mi bẹ tó ipa arúgbó ni wọ́n máa gọ sínú ilé wọn báyìí tí wọ́n bá ti kófìrí ẹnìkan tó ń wò rí ládùúgbò wọn pọ̀lọ́pàá kí àwọn ọlọ́pàá ti débẹ̀
ohun tó lè fi ràn ìjọba lọ́wọ́ nìyẹn kì í ṣe pé àwọn ọlọ́pàá wọn ò ní wọn wẹ́jú àwa la máa rí nǹkan la máa sọ fún wọn àwa ni wọ́n ń da àwọn bàbá wa láàmú lóko ni wọ́n ń jí wa gbé àwa la sọ fún ìjọba pé àwa náà ti support yìí àwa agbára wọ káàkiri sí bẹ́ẹ̀ bí o ṣùgbọ́n bí táwa alágbára ta ṣe dèrè fún wa support wọ́n dẹ̀ succeed òun la ṣe yọrí ìjọba ẹ ti understand bàbá Tinubu ní bẹ́ẹ̀ Yorùbá ni agbọ́dọ̀ jẹ́ kó láṣẹ yọrí kọ́lọ́ wọn fi ọba yẹn bú Yorùbá wọ́n kẹ́ wá ní à ń support Yorùbá ìjàgbára lọ gbé lọ́wọ́ kẹ́ ká support Tinubu wèrè ní yálà yá yìí ṣé ìwọ ni kí n support ṣé ìwọ ni kí n support bàbá yẹn fún mi bàbá big opportunity ló fún mi ló fún wa ló fún gbogbo Yorùbá torí pé àǹfààní opportunity tó fẹ́ mi lẹ́yìn fi wá bá mi lé ṣe lẹ́fí ń bá mi sọ̀rọ̀ lẹ́fí sọ pé ta ló fún wa nílùú ẹ̀kú bàbá yẹn kọ́ ni tí ọba fún mi sí mo lè dáhùn kẹ̀kẹ́ sí mẹ́ ọlọ́pàá mọ̀ kó igi ni bọ́lọ́pàá bá mú ọmọ rẹ̀ ẹ̀kú gẹ́ǹsì tí bá pẹ́ ẹ̀jì pé bàbá mi àwọn ọmọ tajọ́ ṣe security and sábò fún àwọn family wa ọlọ́pàá mẹ́nìkan kò lè tó 2 minutes wọ́n pè sí ẹgbẹ́ gbẹ́júlẹ̀ ìgbà tó ń pè mí pé kẹsẹ̀lẹ̀ ní Badagry ẹsẹ̀kẹsẹ̀ tí mo pè wọ́n ní kan ẹfọ́lẹ̀ ní sọ́n 2 wọ́n ní ẹfọ́lẹ̀ ẹjọ́ máa lọ ọmọ ìlú ẹkùn ni wọ́n nọ́mà ìyẹn fi hàn pé ìjọba fẹ́ tiwa àwa dẹ̀ fẹ́ tiwọn so kí la fẹ́ mọ bínú ara wa fún èmi Ọlọ́run nínú mi pé èmi ò bínú nìkan mi bẹ́ẹ̀ níbọ̀dì jà kí ni mo fẹ́ bá yín jà fún kí ló bẹ̀rẹ̀ mi àti yín jà pọ̀ ṣé ìjà tẹ́ ń jà yẹn ṣé ìbínú pé báyà wọ́n fún mi lówó kan kí bá gbàjú mi lọ mọ̀ ń bínú ohun tó bá fún yóò ti ẹ̀kàn mi torí mo ní lọ́wọ́ mo fọlọ́ ń búra ohun tẹ́ ń sẹ́fẹ́ mọ lọ́bì gbà yẹn mo ní jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ èmi ní lọ́wọ́ jù yín lọ náà èmi ò bínú ti yín ok Ilios mo tòjọ́ yìí èmi nìkan ní Ilios mẹ́jọ tó ẹ̀tàrí 8 mẹ́jọ ni mo ní tó méjì wà lọ́dọ̀ mọ́fì mẹ́fà ní bẹnu lé mi báyìí sí tó ní o èmi ni mo ní nǹkan mi bàbá ọ̀nà èyí tí bàbá ọ̀nà fún wa kọ́lọ́n jẹ́ ẹ̀mí bàbá yẹn ogun tó tún ni mo gbé fáwọn Ọ̀ṣun ni ló ẹ̀bí sí. Ọ̀ṣun ló ní bẹ́ẹ̀ yes Ọ̀ṣun ló ní bàbá fún pé àwọn fi sọpọ́ọ̀tì bàbá dáadáa wọ́n náà fi sọpọ́ọ̀tì security Ọ̀ṣun state mo rẹ̀ ẹ̀ brand ẹ̀yìn Ọ̀ṣun ẹ̀gbà nǹkan yín gómìnà kó máa fún yín Sanwó-Olú máa fún yín ó sọ fún mi kó máa fún yín gómìnà Èkó ó fẹ́ security tó dáa jù ó dẹ̀ fọ́ sí rẹ̀ kì í ṣe pé àjọ lọ ni kì í ṣe 99 o Sanwó-Olú fọwọ́ sí ìwé Sanwó-Olú dẹ̀ máa fún yín ní mọ́tò tí yín lọ́tọ̀ tó pé ẹ̀yin Lagos state security ìwé ẹ̀kún mọ́tò yín rè 100% ni kì í ṣe 99 Sanwó-Olú fẹ́ àlàáfíà fún ẹ̀yin náà wò náà Sanwó-Olú máa ń jáde fúnra ẹ̀ ẹ̀kọ́ ẹ̀dá padà tí wọ́n ti wá gọ́ọ̀nà ta fẹ́ nìyẹn gọ́ọ̀nà tó fẹ́ ààbò fáwọn tó ń ṣe gọ́ọ̀nà lé lórí tábà irú gọ́ọ̀nà Sanwó-Olú yẹn bíi 2 mẹ́ta 4 mo fọlọ́ ń bora security wa máa tight èmi ni mo mọ full support Sanwó-Olú fún àwọn security èmi ni mo mọ àwọn kan bẹ tó ń pè ní JTF lẹ́kọ̀ọ́ Sanwó-Olú fún wọn ní full support pẹ̀lú àwọn mọ́tò tó dáa adẹjọ́ sọ̀rọ̀ gọ́ọ̀nà jẹ́ kí n mọ̀ pé tẹ bá ti lọ́ọ̀nù tí wọ́n tán ẹ wá kẹ mọ́ wá bá mi máa fún wọn ní mọ́tò but kan ṣiṣẹ́ bí iṣẹ́ kì í ṣe pé kí àwọn àtọ̀fà máa jàkẹ́ dá sí ìtọ́ka yìí. irú ẹkùn. pé kẹ́nìkan mọ̀jà ládùúgbò kẹ́yà ní àwọn ọ̀rọ̀ ẹkùn débi àwọn ọkọ̀ wọn kí n ti pẹ̀lú yẹn security bí tó bá ti ń tí àwọn bandits bá jiyàn gbé tàbá àwọn olè wọ̀bì kan ẹ fún ọlọ́pàá support kẹjọ ṣàṣeyọrí ń bẹ̀ kínú gọ́vnà dùn kínú CP dùn kínú IG kan dùn pé yes kò sẹ́ni tó lè fọ́ kàn yín kò sí dọ́kàn tẹ bá ọkọ̀ àtìyàwó bá ń jà ẹnìkan lọ sọ fọlọ́pàá bí ẹnìkan bá ní ẹnìkan jẹ mí lówó lọ sọ fọlọ́pàá àwọn èsì àfipá gbowó lọlé ẹjọ́ ẹ lọ́dọ̀ ọlọ́pàá kọkàn mi ṣe ti understand wọn tó kàn àwa ní security kólókó lè lóko kólódó lè lóko tó ti yé sìn ọ̀dẹ̀ security wà wà fún gbogbo ọmọ Nàìjíríà ni àwọn tí máa ń ṣe ẹ̀dá làwọn fẹ́ bájà àwọn olórí burúkú ẹ̀dá kan sọ̀rọ̀ tí wọ́n disturb ọ̀la fẹ́ bájà tó ṣe rí nìyẹn Ọlọ́run ní wọ́n jẹ́ ọba yìí. Thank you very much. I like to my program like the one. Tani commander yẹn lè sọ. Ìlànà fún. Wáyé tí mo. Ó wà lọ́yọ̀ bàbá ẹ̀ sọmọ yẹn. ọmọ yìí. Wẹ́ nǹkan tó ń fẹ́ kẹ́ mọ̀ ni pé nígbà tó ń gbé létí ọ̀sà tí ìsọ̀gbẹ́ létí ọ̀sà ẹni kò sọ lórí wọn bẹ́ẹ̀ ṣé kò lè dìjà. Kò lè di ìjà.
ẹ ronú sí o ẹ bọ́ bàálù yẹn sọ. àmọ́ bá ṣe sẹ́rí ọ̀gá ẹjẹ́ ní sọ̀rọ̀. ẹ jẹ́ kí n sọ dúdú fún yín o ẹ mọ̀ sọ pé mo bẹ̀ sí sí o báyìí ní sẹ̀ǹkẹ́ mọ́ ìyàtọ̀ ló dín fáfẹ́ nìyẹ́ ẹ̀kú tó gbé lóko tó bá wọlé sòkú yẹ jẹ tó bá wọlé sá lórí àpáta tó bá wọlé gbẹnu yàrá kan jọ bí ọba ti rírun sí ẹ lọ bá ọba Ìbẹ̀jú kábíyèsí abẹ Etí Ọ̀sà ẹ lọ bá ọba Etí Ọ̀sà yẹn wọ́n bá pọ̀ bẹ́ẹ̀ ẹ pa àwọn ọba yẹn jọ sí mítìn papọ̀ ẹ tó bá jẹ́ olórí wọn bẹ́ẹ̀ ní kẹ́ kó mítìn sọ́dọ̀ ẹ̀ kẹ́ pa àwọn ọba yòókù náà sọmọ wọn pé bàbá afẹ́báyé sí mítìn bàbá wa lẹ jẹ́ àlàáfíà tọ́lọ̀ Elégùṣì ẹ lọ bá bàbá Elégùṣì bàbá wa lẹ jẹ́ àlàáfíà láfẹ́ nílùú wa ń bí àtìmọ̀pẹ́ ìlú lórí so gbogbo àwọn ọba yòókù afẹ́kàn wà lọ́dọ̀ yìí afẹ́kẹ́ fa ẹ̀ǹtẹ́ bá fẹ́ tó jẹ́ olórí security fìgẹ́rántì security wa ìlú ẹkùn wa tá a dálẹ̀ o ẹ̀fà ẹ̀ǹtẹ́ bá fẹ́ Etí Ọ̀sà ń bí ọmọ yín tẹ́ bá fẹ́ ẹ̀fà fún wa ó yẹ dánìyẹn o. ọba ẹ̀ náà ọmọ tó wà lóyà tí wọn tẹ́ fi ní problem bẹ́ẹ̀ tẹ́ bá lọ fọmọ tí ó wà lóyà sí bàbá Elégùṣì ẹ̀fà kalẹ̀ mẹ́ẹ̀ tó bá lọ tako bàbá Elégùṣì ẹ̀ ní problem ọmọ tó bá fi ìmọ̀ bàbá Elégùṣì tí bàbá Elégùṣì mọ̀ pé ọmọ mi eléyìí ni àyànfẹ́ ọmọ mi tọkàntọkàn ẹ lọ bá bàbá Elégùṣì pé bàbá ẹ pa àwọn bàbá yòókù sí ẹ mọ̀jẹ̀ kọ́ bàbá kan pè é sí kọ̀rọ̀ Elégùṣì ni olórí wọn mẹ́ ẹ lọ bá bàbá Elégùṣì àbí ìyá mi mo sì ẹ bá ti ń gba ibi tí ò yẹ ẹ dá mi padà ẹ lọ bá kábíyèsí Elégùṣì pé bàbá wa ni a ní ẹ fẹ́ àti yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tá a wá lọ bá wọn tọ́jú ká wọn dá a padà pé no ọba ni aláṣẹ nínú ìlú ẹ àṣìrípẹ́ yìí ló lórí talẹ̀ fẹ́ kí bàbá yẹn kọ́ wá yẹn tó fẹ́ fún yín ká wá fàwọ́ ẹ̀ sókè bẹ́ẹ̀ bí yẹn sì máa ń sèǹkan nìyẹn bàbá yẹn lọ mọ ìlú ẹ̀ òun lọ mọ nǹkan táwọn fẹ́ òun lọ́dẹ̀ mọ ọmọ tó believe kí la oṣù ni tó trust ẹ́ ọ̀sẹ̀lẹ̀ o tó rẹ̀ pé mọ̀sẹ̀ ń pèsè peter fọpọlọ sí ni o wọ́n tó akọ́tọ̀ correct ẹ jẹ́ ká sí báyẹn so ti yé sí tí bá lọ mọ nǹkan wá lọ́yọ̀ ẹ fi ṣe nǹkan kan bẹ̀yẹn tí bàbá yẹn bá takò ẹ máa ní problem bẹ́ẹ̀ àwọn Elégùṣì dẹ̀ níjọba àwọn ẹ̀rọ bẹ̀rẹ̀ yẹn wa o ẹ má jà sí nǹkan tí mo sọ fọ́mọ kan tó ń bá mi sọ̀rọ̀ mo ní Olúgbọ́n bàbá mi ni ohun tó Olúgbọ́n bá fẹ́ nìkan fẹ́ lu ẹ̀ òun ní background ìrù ẹkùn yìí bàbá Olúgbọ́n yẹn Olúgbọ́n àgbẹ̀ ọmọ bàyà òun ní background yẹn òun tó wá gbé nǹkan wá látọ̀dọ̀ president òun lọ́wọ́ lóun fẹ́ nǹkan nùlù wọn ní aráàlú wo ni ẹ lọ tó sọ́dọ̀ ẹ̀ kọ́ lọ forí balẹ̀ ńbẹ̀ kọ́ sọ tó fẹ́ bàbá mi kí lọ fẹ́ ọmọ fẹ́ rè òun tó fẹ́ yẹn náà lẹ́gbẹ̀ẹ́ abẹ́gé kò sọ̀rọ̀ mẹ́ òun tó Elégùṣì bá fẹ́ ní kẹfẹ́. ẹ̀gbọ́n mi ò sá máa lọ ọ́ di bó ṣe jẹ́ nìyẹn.